oògùn fún hair disease gbogbo àrùn tó ń da etí láàmú oògùn yìí ni kó o lọ ṣe bismillah. bẹ́ẹ̀ ni bóyá tí ń yọ ọyún àbó ń húnyàn àbó ń dami àbó ń ṣe ho àbó ń ṣe iye gbogbo nǹkan tó lè máa da etí láàmú tó jẹ́ disease bá mi gẹ́ẹ̀tì garlic wàá bu wọnú ẹ̀gúsí ẹ̀ wàá pa pẹ́ẹ́pẹ́ wàá gẹ́ẹ̀tì ewé efinrin ẹ̀yin tẹ́ wàá ń lo òyìnbó tẹ́ ẹ̀ bá rí ewé efinrin ẹ lo mint leaf ẹ gún pọ̀ mọ́ garlic ẹ gún pọ̀ ẹ wá dà sínú frying pan tó neat dáadáa ẹ bá mi wá virgin olive oil original ẹ tọ́ lé lórí kó pọ̀ ẹ wá dàbí pé ra fry ẹ díẹ̀ ẹ rò pọ̀ fry ẹ díẹ̀ ẹ gbé sẹ́gbẹ́ kan tó bá ti cool down ẹ sieve ẹ rọ́ sínú nǹkan òwú tútù òwú ó ti yẹ yín sí lẹ́rọ a máa fi kan lẹ́ẹ̀fi sétí méjèèjì lẹ́lọ́ sùn ó lágbára púpọ̀ jù farabalẹ̀ ló láàárọ̀ ló lálẹ́ anytime ló lè lò fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀kọ́ dẹ̀ fi kọ́ dúpẹ́ lágbára sákàǹtì àwọn aláìní charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ bá wa ra nǹkan táǹtà lórí èké ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá both natural and spiritual problem ẹ gẹ́ẹ̀tì miracle leaves wa láti yanjú èké nínú ìṣòro àbí àìsàn tó bá bá ẹ̀dá ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid fún oyún ìju àtoríṣiríṣi àwọn nǹkan tó máa ń dẹ obìnrin láàmú bíi ovarian cyst blockage tube ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform déédéé àtàwọn oríṣiríṣi nǹkan tó ń dẹ ọkùnrin láàmú ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs òun àti miracle leaves kò ṣe máa ní wọ́n wà fún first aid prevention ní treatment ní cure ní for both natural and spiritual ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọ̀yè ìlẹ́àm fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ gẹ́ẹ̀tì caterpillar fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọ́mọ obìnrin á lò tó bá parí period rẹ̀ ọkùnrin náà máa lò á fún sperm ọkùnrin ní motility á dẹ̀ yẹ kí cervical mucus obìnrin kó flow dáadáa láti lè fertile láti lè conceive ẹ gẹ́ẹ̀tì prostate enlargement powder master ó wà effective gidi tí kèsì bá wá gbẹnu tán ẹ lọ fún full package wa full package ní fóbìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ gbogbo nǹkan tó bá kó jẹ́ ìpèníjà ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abrahamu Adesanya Lekki Ajah tí ọ̀sà Lagos kò síbi tẹ́ wà tá a ti lè deliver fún yín customer ló máa sanwó delivery à ń lo DHL láti deliver across the globe a dẹ̀ ń lo GIG logistics láti deliver fún local ó dẹ̀ máa ń lo rider ní agbègbè táwa láti lè deliver so àdúrà wa gbà ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà àwọn halal powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn product wa tó jẹ́ made in India packed in South Africa yìí àwọn special package wà tá a máa ń ṣe fún àwọn èèyàn kódà ètò àdúrà wà kódà ètò ọ̀ǹtú wà tọ́rọ̀ bá di ọlọ́run tún dé ètò ọ̀ǹtú wà tá a máa fi yanjú case fáwọn èèyàn ẹ bá wo ń sìn ọ̀ǹtú ní í sìn ẹ ti rí ọ̀ǹtú ní í sìn so ètò ọ̀ǹtú wà láti fi yanjú problem fáwọn èèyàn aya al-Qur'an àbí àwọn orúkọ ọlọ́run right way lẹ́wà kò sí ìrújú tílkà òdúdú lẹ́ àwọn ọmọ yóò ti ilẹ̀ wọ́rọ̀sùn lẹ́wọ̀ àní kọjá inú àlà ọlọ́run àní kọjá àtòjíṣẹ́ àní síkírẹ́bìjì fún yín ló ń jẹ́ bẹ́ẹ̀ láti evil world gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ tó ṣe láàlá fún wa náà kún lè dá ilẹ̀ ọjà wa hù fálítẹ́tìlẹ̀ bú dá wa hù lè dá yékùn fálítẹ́tìlẹ̀ bú òbí aram ẹ má ẹ̀ka gbàgbé pé àwọn alágbára tí wọ́n pera àwọn alágbára tó rọ́lọ́run ọba alágbára iná lè zẹ́tàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí ṣùgbọ́n àwọn kan wà nínú ayé tí wọ́n ń lò pa àwọn ní agbára tí wọ́n ń da àwọn èèyàn láàmú agbára ẹ̀mí òkùnkùn ní evil world ọlọ́run ọba ló ń control ayé o iná hu yàrá kún ọwọ́kọ̀ bí ìlú omi àìṣọlẹ̀ àtàrà òun náà bẹ́ẹ̀ ni wọ́n lè máa wò wá káwa máa rí wọn ṣùgbọ́n ẹ̀sìn Islam ò ní tó ìkọ́lọ̀ máa fi nǹkan tá fi máa ṣọ́ra wa lọ́dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn burúkú yìí kó má fi sínú ẹ̀sìn wa àdúrà wa gba right way lẹ́wà ẹ̀ ní parimọ́ yẹn lára lẹ́ẹ̀kan sẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 lórí èyíkéyìí ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá both natural and spiritual problem sickness ni disease ni illness ni àyàwó làlàkàlà ni ó ń forí kókó alátakò ń jẹun lójú gbogbo nǹkan tó bá òkú dẹ̀dá láàmú ẹ contact wa bí ìsìnlẹ̀ láìta alá gbogbo ẹ̀yin customers wa gbogbo ẹ̀yin fans wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbá ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà o inú yín máa dùn ayọ̀ yín máa kún ọlá títóbi ọlọ́run ọba inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ọdún ayọ̀ láṣẹ má sálámù wa ilà lè